Aki gbogbo wa pátápátá nílé ní lóko ní àtìlẹ́yìn òde lórí ìkànnì yín ìkànnì wa Agboseseifayale TV ìlú Ògbómọ̀ṣọ́ la wà ní ààfin ọba wa ọba Afolabi Ghandi Olaoye Soun ti ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí ọba wa ti pe ìpàdé pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Ìpàdé àpérò ìjíròrò ìfikùnlukùn ìjíròrò fún ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ lónìí ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ẹ máa bá wa ká lọ.
Ó ní kó pátálẹ̀ ní kújẹ́ kó tó rájẹ́ fìyẹ́nu. Gbogbo wájú mi yẹ tí bẹ́lẹ́dì rẹ̀ ò ní jábọ́. Ewédú ò ní bọ́sọ̀dù lọ́dọ̀. Kábíyèsí ẹ̀kọ́ ọjọ́ òní ẹ̀mí yìí ó gùn ẹ̀pẹ̀ fún wa. A kí gbogbo wa fún ọjọ́ òní tójú wa tó rí ní agbára lọ ẹ̀mí ń kálukú ògùn o. Orí oyè tí bàbá wà ẹni ó dúdú àtàlàáfíà láàmú rí l'Ógbómọ̀ṣọ́. Ẹ̀yin ní babaláwo àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ bàbá fẹ́ rí yín bá yín sọ̀rọ̀ ni wọ́n fi ránṣẹ́ sí pé àwọn ọba yín sọ̀rọ̀ so kí ẹ farabalẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ tó lẹ́ẹ̀mú ìpè yín sẹ́yìn pé gbogbo tó yẹ ká ṣe lónìí láti ṣe wọ́n kàn fẹ́ bá yín sọ̀rọ̀ so ti yé yín Olúwa Ọlọ́run ọdún wọn yóò dùn tí a. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Nǹkan tí mo fi fẹ́ sọ pé kí a sọ̀rọ̀ ọ̀hún ni wípé oríṣiríṣi ni gbogbo wa ti kà lórí amóhùnmáwòrán nínú pépà nínú àti gbọ́ nínú amóhùnmáwòrán àti gbọ́ oríṣiríṣi. Nǹkan tó dẹ̀ dé òun ni wípé gbogbo nǹkan tá à ń gbọ́ iṣẹ́ àwọn ọlọ́tẹ̀ ni tí wọ́n fẹ́ ká débi ká dé yìí. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí ọ̀tẹ̀ wọn kó ṣẹlẹ̀ òun láti wà níbi tá a wà lẹ́yìn yìí. Wọ́n sọ pé pásítọ̀ ni mí òótọ́ nìyẹn èèyàn ṣáà láti iṣẹ́ kó tó wá jọba iṣẹ́ tá à ń ṣe tẹ́lẹ̀ nìyẹn. Bọ̀dọ̀ Ọlọ́run mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe tẹ́lẹ̀ a fi níṣẹ́ lọ́wọ́ ni a dẹ̀ fi dolókìkí ni. Ó mìíní pé a ṣiṣẹ́ yẹn dáadáa ni torí tá a bá ṣe dáadáa ẹ̀rù wa ò ní bá wọn. Wọ́n fẹ́ fi bà wá jẹ́ ni. Bọ̀tọ̀ bá la wá ṣe iṣẹ́ pásítọ̀ kà la wá ṣe l'Ógbómọ̀ṣọ́. Ẹni tó bá dẹ̀ wá ṣiṣẹ́ ọba ó mọ̀ wípé nǹkan kan dájú because iṣẹ́ ọba iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ni òun iṣẹ́ ọba. Ẹni tó bá dẹ̀ wá ṣiṣẹ́ ọba ó mọ̀ pé àwọn ọmọ ìlú iṣẹ́ ìṣàdálẹ̀ òun ni wọ́n fi bẹ̀rẹ̀ ìlú náà. So gbogbo ilé tí wọ́n ń sọ yẹn ẹ má fetí sí o. Àwọn onígbàgbé ènìyàn ni wọ́n. Ìdásí Olúwa dúró ẹ ṣe. Gbogbo nǹkan tí àwọn èèyàn ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé adé yìí kò sí kankan nínú ẹ̀ tá máa dá dúró. Mo fẹ́ sọ lẹ́lẹ́kejì gbogbo nǹkan tí olúkálùkù ń ṣe gbogbo nǹkan tí àwọn èèyàn tí wọ́n nígbàgbọ́ tí kò sí eléyìí tí a máa dá dúró nínú gbogbo ẹ̀. Mo fẹ́ sọ lẹ́lẹ́kẹta because màmá mi máa ń sọ nǹkan kan á ní ẹ̀mí lórí mi sọ mo bá sọ lẹ́lẹ́kẹta
ó ní pé òkú pọ̀ dáadáa nìyẹn. Gbogbo nǹkan tí olúkálùkù gbàgbọ́ ká tó dé ibí kò sí ìta máa dá dúró níbẹ̀. Wá síbí láti wá já nǹkan tí àwọn èèyàn ń ṣe tí wọ́n ti gbàgbọ́ nínú ẹ̀. Wá síbí láti wá dá dúró. Nǹkan kí nǹkan tí ìgbàgbọ́ olúkálùkù bá wà nínú ẹ̀ kí wọ́n máa ṣe lọ. Ọ̀pọ̀ ni wípé ìrànlọ́wọ́ tàbá wá lè ṣe fún ẹ̀yin ìṣẹ̀dálẹ̀ ìṣẹ̀ṣe ìrànlọ́wọ́ tàbá lè ṣe fún yín àtúnṣe. Èmi ò ṣọ̀tá yín ọ̀rẹ́ yín ni mo jẹ́ o. Ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ wa náà jẹ́. Mo ní ìṣọ̀tá yín ọ̀rẹ́ yín ni mo jẹ́ o. Àwọn ọ̀tá yín làwọn tó ń sọ nǹkan tí wọ́n ń sọ tẹ́lẹ̀. Ọlọ́run lè fi gbé wa débi ká dé. Ṣé rí nǹkan kan òun ní pé gbogbo wa a gbàgbọ́ nínú nǹkan kan. Nǹkan tá a lè gbàgbọ́ nínú ẹ̀ gbogbo wa a gbàgbọ́ nínú Elédùmarè. Tẹ bá pè Elédùmarè, tẹ bá pè lọ́lọ́run, tẹ bá pè ní nǹkankan ní àgbàgbọ́ nínú ẹ̀. Ọ̀nà tí ìkọ̀ọ̀kan nù wa tó fi ń bá Ọlọ́run ẹ̀ ẹlẹ́dàá ẹ̀ Elédùmarè ẹ̀ ṣe oyè olúkálùkù. So nǹkan tẹ́lẹ̀ fẹ́ sọ fún yín òun ni wípé ọ̀nà tẹ́yìn fi ń ṣe tẹ̀fi débi tẹ́dé yìí ẹ máa ṣe lọ. Ọ̀rẹ́ yín ni mo jẹ́ o, mi ò sọ́ta lọ. Àwọn adáṣẹ́ ìlú àdá ìgbàgbọ́ níbi ọba làwa jẹ àti ọba táwa jẹ lórí gbogbo ẹ̀sìn ni nítorí ẹni tó bá ti wá jọba ó mọ̀ pé gbogbo ẹ̀sìn tó wà nílùú gbogbo ẹ̀lú ni máa ṣe. Gbogbo ẹ̀ la máa respect. And nǹkan tí máa sọ fún yín òun ni wípé èmi ò wá tọ́nu anybody sí Kristẹni o, mi ò wá tọ́nu anybody sí Mùsùlùmí, mi ò dẹ̀ wá tọ́nu anybody sí ìṣẹ̀ṣe. Kí olúkálùkù di ìgbàgbọ́ tiẹ̀, èmi mọ̀ gbàgbọ́ tèmi, òun ilé ìtura tèmi, bọ́dún oníkẹ́tì tèmi ti yín ẹ̀dìmú. Ìgbàgbọ́ tó bá ti gbé olúkálùkù wa òun ni kó ti mú. Báwo ni mo ti máa sọ pé ìgbàgbọ́ ti yín kò dáa tó tèmi? Nígbà tó yẹ pé ìgbàgbọ́ ti yín ló gbé yín débi tẹ́ wà. Ìgbàgbọ́ tèmi ló gbé mi débi tí mo wà. Ìgbàgbọ́ mùsùlùmí ló gbé wọn débi tí wọ́n wà. Báwo la gbá máa sọ pé kéèyàn kan ni wọ́n láti ṣe? Eléyìí tí mo sọ fún yìí, gbogbo nǹkan tí wọ́n bá sọ ẹ má gbọ́ o. Ẹnu tèmi ẹ ti gbọ́ ọ̀rọ̀ báyìí. Olótìtò èèyàn ní o, èmi ò mọ ọlọ́pàá, ibi tí bá ń lọ ni máa sọ. Àbíkọ́ tí mo sọ fún yìí, mo sọ láti inú mi. Mo ó gbé gbogbo nǹkan tí mo sọ ó lè yí. Mi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jù yẹn lọ. Wọ́n ní kẹ́ mọ́ ẹ̀kọ́. Ẹjọ́ kẹ́ tó sọ̀rọ̀. Ìjọba wà fẹ́ kí n tún sọ. Òun ni wípé ìjẹ́ rí àdúrà tẹ̀ ń gbà. Ọ̀lẹ tí ń ṣe ìṣẹ̀ṣe mo lè má mọ̀ ọ́. Ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kí ẹ rántí tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe fún mi òun ni pé kí ẹ máa gbàdúrà fún ìlọsíwájú ìlú yìí. Tẹ́ bá ń dífá ẹ jẹ́ kí ifá yín kó máa wà fún báwo ni ó ṣe lọ síwájú.
fún àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Ìyẹn ṣe pàtàkì. Ṣé rí ìlọsíwájú tá a fẹ́ yìí? Ó ṣe ìlọsíwájú fún àwọn Kìrìsìtẹ́nì, fún Mùsùlùmí, fún àwọn oníṣẹ̀ṣe, ìlọsíwájú fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́. Eléyìí tẹ̀ ló jẹ wá lọ́kàn. Tó tẹ bá ń ṣe eléyìí tẹ̀ ṣe, ẹgbẹ́ máa rántí àwọn ọmọ ìlú yìí. Kí Ọlọ́run kó kó wa kúrò ní oko ẹrú, kọ́lọ́run kó kó wa kúrò ní ààyè. Kí Ọlọ́run jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kó wà fún àwọn ọmọ wa àtàwọn ọmọ wa. Ẹjọ́ ilé ìfẹ́ bá ń ṣe ẹjọ́ jẹ́ kí ilé yìí. Ẹ bá wà lórí àwọn ẹ jẹ́ kí ilé yìí kó jẹ́ pàtàkì. Nítorí tó bá dá fún àwọn ọmọ ọ̀dùn, ó dá fẹ́yìn náà. Ó dá fún ẹ̀yin náà. Ṣé ẹ jẹ́ kí ilé yìí kó jẹ́ pàtàkì sí i? Wípé gbogbo ìgbà tá a bá ti rí gbàdúrà, gbogbo ìgbà tá a bá ti ń ṣe ilé ìta ṣe, ìlú Ògbómọ̀ṣọ́ yìí, ẹ jẹ́ kó túbà fún wa, kí ó tura fún wa, kó lálàáfíà. Ẹ jọ̀ọ́, ìyẹn ló ṣe pàtàkì fún wa. Ọ̀rọ̀ ẹ̀sìn kan lẹ́yìn mú wá síbi yìí o. Ọ̀rọ̀ ọ̀kan tó jẹ mí lógún òun ni ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. A dúpẹ́ ní ọwọ́ ọba wa Ghandi Afolabi Ọ̀làdọ̀ọ́lé Òrùmagẹ̀gẹ̀ kẹta fún àyè tí ẹ fi gbà wá àti oore ọ̀fẹ́ tí a ní láti wà níbí lónìí. Inú wa kò púpọ̀ ní ohun tí a gbọ́ nítorí tí ẹ bá wà lókèrè wọ́n ní náà lèèyàn bá gbọ́. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá rí ọlọ́rọ̀ tí ó sọ̀rọ̀ àmọ́ tí ọba ṣẹ́kù akúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Gbogbo tí ẹ sọ pátá ò ní ó yé wa dáadáa, ó sì tẹ́ wa lọ́rùn, ó sì gbà wá ní ara mu. Gbogbo ìgbàlú tí a bá ń ṣe wúre nídìí àwọn irúnmọlẹ̀ wa, a máa fi Ògbómọ̀ṣọ́ sí àkọ́kọ́ láti máa gbàdúrà fún Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí àwọn oníṣẹ̀ṣe, gẹ́gẹ́ bí àṣeyọsí tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí àwọn oníṣẹ̀ṣe bí àti ṣe ní àtìlẹ̀wá, gbogbo ayé náà lọ́mọ wípé àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe bóò ní ìlú ṣe gbòòrò, bóò ní ìlú ṣe dáa, òun náà ni àwọn oníṣẹ̀ṣe náà ni a máa ń ṣe. Gbogbo ẹni tó bá sì mọ̀ wá dáadáa tàbí tí ń gbọ́ tí ń gbòòrò ẹlẹ́sìn ìbílẹ̀ náà lọ́mọ wípé ẹlẹ́sìn àlàáfíà òun wá, àìsí oníjàgídíjàgan nínú ìlú. Lábẹ́ bẹ́ẹ̀, àwọn ètò tí àwa máa ń ṣe láàrin ọdún, gbogbo àwọn tó jẹ́ àwọn bàbá wa tí wọ́n jẹ́ afọbajẹ àti àwọn tí wọ́n jẹ́ olóyè, gbogbo náà ni wọ́n mọ̀. Yàtọ̀ sí wípé ká jí láàárọ̀ ká wúre nídìí àwọn irúnmọlẹ̀ wa. Ìlú Ògbómọ̀ṣọ́ alẹ́ ifá tá à ń pè ní ifá àgbàlú tọ́lẹ́ pé Ògbómọ̀ṣọ́ yìí ni wọ́n fi dá. Ifá àgbàlú náà ní ilé àràbà ní sí máa wà, àràbàlú. Ó sì ní àwọn ètò tá a máa ṣe ń bẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dọọdún, gbogbo àwọn bàbá wa mọ̀ pátá tí wọ́n bá wa ṣe àlàyé fún yín. Ẹ̀ẹ̀mejì òní ọjẹ́ ìgbà pàtó tá a máa dá tí ọba ti sí ọ̀nà kankan. Alákọ̀ọ́kọ́ nígbà tí ẹ bá ń ṣe ọdún ọba ní January, ọdún gbogbo ìdílé, ó ní àwọn ètò tí a máa ń ṣe ní bíbà yìí. A sì bọ Ọ̀ṣun níta gbangba, ìyẹn ọ̀kan kan. Ẹlẹ́ẹ̀kejì nígbà tí àràbà gángan bá ń ṣe ọdún ẹ̀, ó ti ní ojúṣe tí bàbá wa sọ̀rọ̀ tí wọ́n máa ṣe láti ilẹ̀ wá tí èsì nǹkan tọ̀tọ̀ láti ṣe. Àkókò méjèèjì yìí náà la máa gbé ifá kalẹ̀ nígbà tá a bá ṣe àwọn ètò ọdún wa tán. Ọdún yìí bóun ni ó ṣe tó tẹ̀síwájú, bóun ni ó ṣe dàgbàsókè,
eléyìí tí mò ń wí yìí ó jẹ́ special prayer àdúrà pàtàkì ni ó yàtọ̀ sí wípé nǹkan kankan wọ̀ ní abéèrè sí pé kí la fẹ́ ṣe láàárín àràbà ìlú àti ọba ìlú àjọṣepọ̀ ó wà tó sì gbọ́dọ̀ tó lọ́ra dáadáa nípa pé bí nǹkan kan bá rújú ọba ní láti ké sí àràbà rẹ̀ ẹ bá mi wò kí ni nǹkan tí ifá ìlú kí ló ní á ṣe nǹkan bá sì jẹ mọ́ á ṣe a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé láti ìgbà tí Ògbómọ̀ṣọ́ ti ń bẹ tí wọ́n sì ti ń dá ifá yìí tọ́jú ifá àgbàlú yìí ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wọ́ wọn ò sì torí ẹ̀ pé nǹkan kalẹ̀ kọ́ mọ́ yẹn dúrí tó fi tàkókò tá à ń sọ lọ́wọ́ yìí adégbàgbọ́ wípé Ògbómọ̀ṣọ́ ipò ní ìbàjẹ́ lórí yẹn lágbára lọ́wọ́ Olódùmarè ibi tí ẹ fẹ́ mú Ògbómọ̀ṣọ́ lọ àmọ̀ pé ibi tó ga ni léè tí ẹ jẹ́ wípé nínú àwọn ohun tí ẹ fi yé wa ni wípé ìṣesí ńlá àmọ́ rí kìí sí pálátẹ̀lọ́sọ tó yìnbó pè ní action àwa náà gbàgbọ́ bẹ́ẹ̀ wípé lágbára lọ́wọ́ Olódùmarè ní tí ó mú yí àdéhùn padà kò ní ṣẹlẹ̀ sí yín lágbára lọ́wọ́ falágbára lọ́wọ́ Olódùmarè ipò tẹ́ wáyé ìjókòó ní ipò ní bàjẹ́ àkókò tí yìí ìlú Ògbómọ̀ṣọ́ á mọ̀ sí rere etí ọmọ tẹnu wa jáde ní gbogbo ìgbà rẹ pé Olódùmarè ò sì tó ti ṣe irú ilé ìfún wa kó ti pẹ́ torí ọdún méjì tá a ti lò kọjá lọ sí ọ̀ṣọ́ba lóyè Ògbómọ̀ṣọ́ gbogbo wa la mọ̀ bí ó ṣe rí lára wa gbogbo wa la mọ̀ bí ìlú ṣe rí àmọ́rú ìdàgbàsókè wo lọ́wọ́ àgbù tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì mọ̀ ọdún fàṣẹ́yìn wo lọ́fẹ́dé nígbà tí ò sí ọba lórí ọdún méjì nígbà tí Olódùmarè tó wá gbé kalẹ̀ wípé kí ẹ wá jọba lórí wa kí ẹ sì máa darí ìlú yìí àti agbègbè rẹ̀ lágbára Olódùmarè san ara yóò ní dènì ojú yóò ní fọ́ o etí yóò ní di o apá yóò ní rọ ẹsẹ̀ yóò ní rọ àìsàn tí wọ́n gbẹ̀yẹ̀ dìgbàdìgbà kí lágbájá àmọ̀ tí kí lọ kò ní ṣẹlẹ̀ sí yín o bíbélà lologójì àjíǹde ara yóò máa jẹ́ fún yín lákòókò tí ìlú Ògbómọ̀ṣọ́ wà rújú ìlú Ògbómọ̀ṣọ́ ó rí ààyè aboyún olé wọn bìtìbìtì rẹ àtọwọ́ ọkọ̀ wà làbòsàn gbogbo ẹni tí ń wá orí tọrọ lọ́wọ́ Olódùmarè lákòókò tí Olódùmarè sì fẹ́ ní kọ̀ọ̀kan wa oore ńlá tí wà wọ̀lú tí ìlú títì táyé bí gbọ́dọ̀rùn fi hàn lákòókò ìlọ́wọ́ olóògbé Ògbómọ̀ṣọ́ wa bẹ́ẹ̀ ni ó ṣe rí ara ọ̀bẹ̀tẹ̀ rú tọ́mọ nígbà kan sọ ní olùdó máa rẹ̀ ó lè rí pé mẹ́lẹ́tẹ́tẹ́ la wọ alákẹ́tù ẹsẹ̀ lókùnà láwọ òkè ìdí òru ifá àwọn ọ̀rẹ́ ní báyìí máa ń kọ́lé lórí babaláwo ni mò ń wá kiri mo wá wọlé gbà bí ọmọ bàyá mọ̀ èmi ò rí babaláwo tí ń kí fá yanran lẹ́nu mo wá wọlé rẹ̀sà òdèdè ìná òdì èmi ò rí babaláwo tí ń kí fá yanran lẹ́nu àfìgbà tí mo dé fẹ̀rù ìdálé ayé bẹ́ẹ̀ mo gbé babaláwo tí ń kí fá yanran lẹ́nu ọba olúye sọ́sọ́ aya rẹ̀ ń dífá ń dárò àrẹ̀mọ́ rẹ̀ sì ń dìbò ó ní gbogbo ẹran tí ń bẹ́lé ó ní gbogbo ẹran tí ń bẹ́ lóko ẹran ló ní dẹ̀dẹ̀dẹ̀ kan lára dẹ̀ láfọ̀ ọ̀hún làwọn bàbá wa fẹ́lẹ́ dẹ̀ rúbọ ǹjẹ́ ìyẹn bàbá fẹ́lẹ́ dẹ̀ rúbọ bẹ̀dẹ̀ sára ọmọdé wa lọ bẹ̀dẹ̀ àkókò yìí yóò bẹ̀ ní Ògbómọ̀ṣọ́ kẹ́rù kọ́mọ làárọ̀ bẹ̀ àkókò yìí gbogbo aláwọ̀ sí rere lágbára Olódùmarè gbogbo àwọn tó wá gbogbo ọ̀tá lágbára Olódùmarè èyí lẹ́sẹ̀gun wọn èyí lẹ́sẹ̀gun ọ̀tá ẹ̀ sì rí ẹ̀yìn ojì ìfanijọ́ mo ti dé ní ayé mo ní mò ní kélékélé iye lórí ajá bá fẹ́ gbòdò tí wọ́n pè nípínlẹ̀ ẹjọ́ ǹjẹ́ bí ilábàṣọ àwọn agbáàdé rẹ lérí afẹ́gbọ́dọ́ àwọn ọmọláàdé àfòdòdò bẹ́ẹ̀ náà báṣọ agbáàdé ẹ lérí afẹ́gbọ́dọ́ àwọn ọmọláàdé àfòdòdò ẹ̀yin lẹ́jà ni wọ́n gbogbo ìwéwù tó bá ti lẹ̀ gbogbo ẹ̀yin lẹ́jà ni wọ́n bẹ́ẹ̀ ni ó ṣe rí lágbára Olódùmarè nǹkan ò ní sẹ̀mí yín o gbogbo wa pátá nǹkan ò ní sẹ̀mí wa àkókò ọba wa Ghandi Afolabi Ọládùnúlé olùmọ̀gẹ̀gẹ̀gẹ̀dá yóò sẹ́ni kọ̀ọ̀kan wá sí lórí àtẹrú àtọmọ àtìjọ gbogbo wa pátápátá làkókò yóò sẹ́sẹ́ lórí ìwé ìbẹ́ yóò sẹ́lẹ̀ ìfáàní tó lè torí o tòfẹ́ tó dùgbọ̀nà ọ̀rọ̀ táwọn wá lọ sọ́ọ̀lì àdìgbò ọba dogun ọdún kàṣà ìṣẹ́ àwọn arúgbó ilé ni wọ́n ṣe bá fún aborí orí kókókó wọ́n lé lóṣó lòǹgò lóṣó wọ́n lọ lájẹ́ lòǹgò lájẹ́ wọ́n ní kí ni wọ́n dé tí bí sọ̀rọ̀ bí ẹni kìnnà wọ́n láfọ̀ṣẹ̀ làwọn ní wọ́n láwọ̀ ìlóṣó wọ́n láwọ̀ ìlájẹ́ wọ́n ní tàwọn fúnfọ́ sẹ́rí lòun fún láwùsọ̀gbó wọ́n ní tàwọn fúnfọ́ sẹ́rí lòun fún kọ̀ọ̀sọ̀gbọ̀n wọ́n ní tàwọn fúnfọ́ sẹ́rí lòun fún yàyọ́sà àdọ́ta ìjẹ́gbà yìí làkùkọ́ ń dájá ẹni tó sì sùn ó di gbogbo ẹ̀ka pátá Olódùmarè ọkọ̀ sí rere àkókò ọba wa Ghandi Afolabi Ọládùnúlé Ọláoyè olùmọ̀gẹ́gẹ́ kẹta yẹ́sùn gbogbo orúkọ ọmọ sí rere káábíyèsí o káábíyèsí o káábíyèsí o.
adúpẹ́ fún wíwá tẹ́ ẹ wá a sì gbàgbọ́ pé Ọlọ́run Olódùmarè bá wà lókè yóò jẹ́ kí lọ tẹ̀síwájú orí ó sì máa wọ̀ lú wá. Gbogbo wa dá wà ní agbára Ọlọ́run gbogbo aláàrọ̀dún tí ń bọ̀ àní pẹ̀lú. Ẹbí gbọ́ gbogbo awuyewuye ní bẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní jẹ́ kẹ́ ẹ bọ́ kínní kò ní jẹ́ ẹ bọ́ ìwà. Ní ìsìn ẹ ti gbọ́ kedere ní ìpínlẹ̀ nu àwọn tí tẹ̀lẹ̀ kù tẹ̀ kiri tẹ́lẹ̀ ẹ̀ náà ti rí díẹ̀ ní ìsìn. Wọ́n wá díẹ̀ ní kàkà lọ́wọ́ o, wọ́n ti sọ fún yín, wọ́n kálukú wọn máa ṣe díẹ̀. Ṣé ẹ bá wá ṣe ẹ ṣe lọ́nà tí ò ní sí mọ̀ dàrú bẹ́ẹ̀ o, pé tẹ́ ẹ bá gbé wá tí ọ̀bá dé òdo àwọn àtàbò o, dandan ni tẹ́ ẹ bá gbé wá bẹ́ẹ̀ ṣe tí ọ̀bá rí kedere àtàbò kẹ́ ẹ má jẹ́ kí kọ́ba yín lójijì. Ẹ rí i pé níjọ́ tí tẹ́lẹ̀ ẹ̀ ṣe kíní kíákíá náà dá sáré dákúra wájọ lẹ́sùn ṣe àfẹ́ẹ̀tì torí kẹ́yìn ò tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọba alẹ́ máa sọ ọ̀tọ̀ ní tí wọ́n gbé wà alẹ́ máa sọ lọ́wọ́ ajá kẹ́ tó ṣe ní agbára Ọlọ́run sì máa di ilé oníkálukú fún àní ṣiṣe a sì gbàgbọ́ torí láyé ijó tí kèétí sí gbogbo ẹ̀ ń tẹ́ ẹ bá wí ilé oníkálukú máa gbà. Àwa máa jẹ́ kí àwọn àgbọ̀ òfin màdàrú wọ̀ ọ́. Ẹ̀ǹtẹ̀ bá rí kedere fẹ́ òfin láyé ijó ohun tí ó táwọn babalẹ́wọ́ wájú náà là ń tẹ̀lé là ń sì ń gbà. Yorùbá ní ìsìntò ayé ti ẹ̀dá ayé ilé ìsì ọ̀rẹ́ ká sọ́ra. Ọlọ́ọ̀dù ó ti yí ha kábíyèsí. Ayọ̀ tó di ẹ̀dá rà. So ẹ ṣeun kábíyèsí yọ̀ọ̀dá yín. So bàbá ṣe yẹ bó ti tọ́ lágbára Ọlọ́run ẹ̀ ní ṣìṣe o.